yẹn wọ́ọ̀kì lásìkò yẹn kò ní wọ́ọ̀kì làwa náà ti lọ sọ́pọ́ọ̀tì òṣèlú kò jẹ́ pé bóyá òṣèlú ṣe mí láǹfààní kan àbí mo ní kankan lára òṣèlú tí mo fi lọ ṣe mo ṣe torí láti fi dìsẹ́ǹdì ẹ̀sìn pé kí Yorùbá nation máa wọ́ọ̀kì nígbà náà ni àṣírí tú ọ Ọlọ́run pé Ọlọ́run ò gbà fún Yorùbá nation kó wọ́ọ̀kì Ọlọ́run gbà fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu láti du ààrẹ orílẹ̀-èdè wa tó kọ́ tó bá pé Yorùbá nation bọ́ ṣe ń pariwo náà ló lọ wọ́ọ̀kì ni ihun tó fẹ́ ṣẹlẹ̀ gangan náà ṣe àwọn afẹ́ gbé jáde. àṣírí ti tú o gbogbo ọwọ́ tó dáwọ́ jọ gbógun ti Yorùbá nation gbogbo ọmọ ilẹ̀ Yorùbá ẹ wá gbọ́ ẹ wá wá àwọn ọmọ àlè láàrin àwọn ọmọ ọkọ àwí náà mo ló mọ àlè ti pọ̀jọ ọmọ ọkọ lọ nílẹ̀ Yorùbá kìkìdá ìran ọmọ àlè kò sí nǹkan tó kàn án tí nǹkan bá fẹ́ dá nínú ilé bàbá yẹn ọmọ àlè tó wà ń bẹ àtakú ni pé sẹ́ kò ń ṣojú ayé òun torí pé òríjínà ọmọ àlè ni irú wọn máa ń fọwọ́ sí júwe ilé bàbá wọn ni ọ̀kan lọ́mọ ẹkún èní kọ́ gbogbo nǹkan tó sọ bí òyìn máa sunkún ẹ̀ lọ́jọ́ iwájú ṣé ẹ ti rí pé ìgbà ó ti padà ń fi ojú àwọn ọmọ àlè hàn àtàwọn ọmọ ọkọ ṣé ẹ wá rí páṣírí tú ẹgbọ́n lẹ́ẹ̀kan sí ó pọ̀ o àwọn voice kìíní yẹn pọ̀ gan ń bọ̀ o. Ọlọ́run ò ní jẹ́ kí Yorùbá nation yẹn wọ́ọ̀kì lásìkò yẹn kò ní wọ́ọ̀kì làwa náà ti lọ sọ́pọ́ọ̀tì òṣèlú kò jẹ́ pé bóyá òṣèlú ṣe mí láǹfààní kan àbí mo ní kankan lára òṣèlú tí mo fi lọ ṣe mo ṣe torí láti fi dìsẹ́ǹdì ẹ̀sìn pé kí Yorùbá nation máa wọ́ọ̀kì nígbà náà ni àṣírí tú ọ Ọlọ́run pé Ọlọ́run ò gbà fún Yorùbá nation kó wọ́ọ̀kì Ọlọ́run gbà fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu láti du ààrẹ orílẹ̀-èdè wa tó kọ́ tó bá pé Yorùbá nation bọ́ ṣe ń pariwo náà ló lọ wọ́ọ̀kì ni ṣé ti gbọ́ wọ́n ọ̀kan lọ́mọ the same ọ̀kan lọ́mọ tí gbogbo wa jọmọ̀ tóun àti Saheed Shittu tọ́jọ́ máa ń tákà every now and then the same ọ̀kan lọ́mọ tóun tó bá ti Alájà Kaola jẹ́ lẹ́nu ọjọ́ mẹ́ta the same ọ̀kan lọ́mọ alátarodo ṣé ẹ fẹ́ tí gbọ́ ṣé àṣírí ò padà tú tá a bá ń sọ ó máa dàbí ẹni pé àsọdùn ẹ̀yin náà gbọ́ nǹkan tọkàn lọ́mọ sọ ó ní àwọn ò fẹ́ kí Yorùbá nation kó come to pass kó wá sí ìmúṣẹ òun ni àwọn ṣe sá lọ sí abẹ́ kíni abẹ́ politics láti lọ support bàbá Tinubu torí kó má bàa ká má bàa rí Yorùbá nation gbà ó ní kò sí èrè kan àbí àǹfààní ẹyọ kan báyìí tí politicians fún wọn tí ìjọba Tinubu fún wọn àbí tí wọ́n jẹ lérè kì í ṣe wípé inú wọn dùn láti lọ support Tinubu láti campaign fún. So ẹ má bínú kọ́ọ̀lù ló ń wọlé tí a bá wá sọ nírọ́ ni ọ̀kọ̀lọ́mọ ló ń jẹ́wọ́ fún yín yìí ó ká ẹ lè mọ ibi tí àpapọ̀ ogun ti dúró ti Yorùbá nation lọ́rùn àwọn ẹlẹ́sìn mùsùlùmí kì í ṣe gbogbo wọn ẹ má ṣì mí gbọ́ o àwọn tàyún àwọn ògo Ìlọrin ẹ ti mọ kọ́kọ́ sí àwọn ọ̀kanlọ́mọ yẹn gbogbo wọn yẹn àwọn Alfulani àǹkó gbogbo wọn àwọn ni wọ́n gbógun tí wọ́n ṣiṣẹ́ yẹn behind the closed door ṣé ti gbọ́ nísìn ẹ jọ̀ọ́ bàbá Tinubu tí wọ́n wá campaign fún nígbà náà ṣé ó ti pay yín ṣé ẹ ti wà òkè anyway ẹ ní láti wà òkè Ọlọ́run ní jẹ́ kẹ́ni tó gọ̀ kó gbọ́n ní ìgbà táwa ń pè fún Yorùbá nation ká kúrò ní ìṣẹ́ òun ìyà tí àwọn eléyìí sásábẹ́ wípé tọ́ntàn yín ẹ má wọrí aṣíwájú ló lè ṣe tí gbogbo wọn máṣọ tán mú gèlè tán mú gbogbo ẹ̀ tán lọ sábùjá tán ṣe gbogbo ẹ̀ tán kóra wọn jọ tán pera wọn láṣíwájú beggars ó wà lára àwọn aṣíwájú beggars o ṣé ẹ ti rí ìdí tán ṣe lọ dá aṣíwájú beggars sílẹ̀ nítorí Yorùbá nation gangan òun ni wọ́n ṣe dá aṣíwájú beggars sílẹ̀ òun ló confam lẹ́nìyẹn tí anybody any speaker any media bá sọ ní online pé nítorí tóun ní Elizabeth ọba bíntín tó ṣe lọ dá aṣíwájú beggars sílẹ̀ irọ́ ni ẹni yẹn kàn fẹ́ máa fi rẹ̀ ó fẹ́ máa hype ara ẹ̀ ni nítorí Yorùbá nation gangan láti takò wa láti gbógun ti iṣẹ́ tí ìwà tèmi ṣe wholeheartedly ipe kí ilẹ̀ Yorùbá kó kúrò lóko ẹrú
òun náà ṣe dá Aṣíwájú Bekasi sílẹ̀. Ọ̀pọ̀ o àṣírí tó máa gbọ́pọ̀ o Ọ̀kanlọ́mọ ló táṣírí o mo dẹ̀ dúpẹ́ wípé Ọlọ́run òun ló gbẹnu ẹ̀ sọ ara àdúrà gbígbà ni ó yẹ ẹja máa gbọ́ lọ. láti mo join group àwọn oníṣẹ̀ṣe wọ́n wá ń sọ àwọn ọ̀rọ̀ kan nípa ọ̀rọ̀ ta lọ́lọ́run pé ta lọ́lọ́run mo lè jẹ́ kó mọ̀ nínú ẹ̀ wípé tíyàn bá ṣe àṣemáṣe àǹfààní wà kan fún kí afẹjọ́sùn ìjọba kí ìjọba bá wa dá sí i ṣùgbọ́n àwọn kan ni mo rí ni wípé wọ́n fẹ́ máa attack Ọlọ́run àtànábì tó à ń sìn wọ́n believe pé wọ́n mọ̀ wípé Ọlọ́run àtànábì tó à ń sìn ìjọba lójú ó dẹ̀ ó fà lọ́wọ́ àwọn mùsùlùmí wọ́n á fẹ́ bẹ̀ wá ẹni pé àlàáfíà lè mú bá wa òun ni wípé ẹ jọ torí tọ Ọlọ́run ẹ mẹ́rin kí a dá wàhálà ẹ̀sìn ilẹ̀ Nàìjíríà ẹ mẹ́rin ká dá wàhálà ẹ̀sìn wọ́n padà rí aláìsí torí pé mo rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n wà lábẹ́ péjì yìí ló já sí pé àwọn tí wọ́n wà ní Yorùbá Nation tẹ́lẹ̀. ṣé ń gbọ́ ẹ bá wa béèrè ẹ̀yin oríjìnà ọmọ ọkọ ilẹ̀ Yorùbá ẹ bá wa béèrè lọ́wọ́ Ọ̀kanlọ́mọ kí ni ogun tó ń gbé ti Yorùbá Nation kò wá sí nǹkan tó bá ṣẹlẹ̀ ní online yálà lórí TikTok orí Facebook any social media platform tí ò kan Yorùbá Nation lọ́wọ́ lẹ́sẹ̀ Ọ̀kanlọ́mọ á ní Yorùbá Nation ni ṣùgbọ́n mo fẹ́ kí n pàkíyèsí ẹ̀ sí o ṣé o mọ̀ wípé òun àti Saheed Shittu náà jọ kó là lẹ́nu ọjọ́ mẹ́ta láti tẹpẹ́tẹpẹ́ wọ́n tún wá ṣe ó gbóná jẹnjẹn lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ tí wọ́n gan mọ̀ tán jọ ń gbéra wọn lọ sí police station tán jọ ń tira wọn mọ́lé tán jọ ń ṣe oríṣiríṣi rádaràda kiri ṣùgbọ́n nǹkan kan mú Ọ̀kanlọ́mọ tó fi gbà fọ́gà ẹ̀ ìyẹn Saheed Shittu bí Saheed Shittu bó ṣe ń ṣí mosque ló ń ṣí mansion ló ń ṣí Islamic school ló ń ṣí díìsì ló ń ṣí dáàtì success yẹn ti wá hàn Ọ̀kanlọ́mọ léèmọ̀ Ọ̀kanlọ́mọ ò mọ̀ nǹkan tó yẹ kó ṣe ló bá lóun náà lówó àfìgbà tí mo rí tó lọ ṣí bùtù mọ́tò ẹ̀ ló bá ní 500 euro ló máa lọ fi ra oúnjẹ ní oúnjẹ ọ̀sẹ̀ kan fún àwọn ọmọ tó máa jẹ African food ló bá ṣí atarodo mo nítorí Ọlọ́run ṣé ẹ̀ẹ́dẹ̀ ní sọ okùn sọ́rùn bọ̀bọ́ ẹ̀ ṣé eléyìí ò ti máa wọ wí lọ báyìí kí náà wí wọ́n ṣí ilé ó ṣe kan atarodo mo kàn fẹ́ fi kó yí ẹni o irú èèyàn tó jẹ́ ìyẹn ìkíní ara nǹkan tóhun tó fi ń fọ̀fọ̀kúfọ̀ nìyẹn ìkejì tó jẹ́ pabambarì ẹ̀ ṣé o tí ì gbàgbé wípé Ọ̀kanlọ́mọ ní tówó bá ti kú wàsó lọ́wọ́ òun tí ò bá ti sí owó mọ́ tó wo wájú tó wo ẹ̀yìn tó wo ọ̀tún tó wo òsì tó wo òkè tó wo lẹ̀ tó rí pé kò síbi kankan tó wo ń gbà wá mọ́ tó wo ti kú wàsó tí ò sí nǹkan kan nínú fídíò ẹ̀ tó fẹ́ nu ara ẹ̀ sọ kí ló sọ pé òun máa ṣe àwọn wo ló lóun máa lọ padà bá tówó máa fi wọnú àkáǹtì wọn Yorùbá Nation ó ní Yorùbá Nation àti Ìgbòho lòun máa wá ń bá ó ní tówó bá ti kú wàsó tí ò sówó mọ́ táyé òun ti laná kẹ̀wù ó lóun á rọra swíṣì ṣó òun sí ọ̀dọ̀ Yorùbá Nation tóun bá ti ń gbógun ti Yorùbá Nation tóun gbógun ti ṣe Sunday Adéyẹmọ Ìgbòho ó ní àwọn politicians gbogbo wọn á bẹ̀rẹ̀ sí ní send owó sínú àkáǹtì òun mílíọ̀n aláàtì ni lòun á máa gbọ́ gbogbo ẹ̀yin politicians tí ẹ̀ fún Ọ̀kanlọ́mọ ní owó tó ń gbógun ti Yorùbá Nation àti ṣe Sunday Adéyẹmọ Ìgbòho ẹ̀ ní kú síbi táṣọ yín wà bó bá kú ìṣẹ́jú kọ̀ọ̀kan ìṣerere láyé ilẹ̀ Yorùbá á gba ìṣerere lọ́wọ́ yín ara nìyín bẹ́ẹ̀ ṣe fi ara ní ṣe Sunday Adéyẹmọ tẹ́ ẹ sá sẹ́yìn Ọ̀kanlọ́mọ tẹ́ ní kó máa gbógun ti ọmọkùnrin yẹn láì ṣẹ̀yìn láì ròyìn lórí wípé kí àwọn Fúlàní kó má pa yín mọ́ kí ilẹ̀ Yorùbá kó wà òkè tẹ́ ẹ dẹ̀ fi ìyà tó báyìí tẹ́ fi ń jẹ ọmọ yẹn títí di bàbá yẹn títí di èní eléni still tẹ́ ẹ dẹ̀yìn lẹ́yìn ẹ̀ gbogbo owó tí ẹ bá pa nínú politics àìsàn lẹ máa fi wò gbogbo ilé tẹ́ ẹ bá fi tọ́ ọmọ ìrì ló máa wo ní lákòjọ àìsàn òjijì ló máa kọlu gbogbo yín tẹ́ ẹ fún Ọ̀kanlọ́mọ lówó tẹ́ ẹ sponsor gbogbo àwọn èèyàn kí wọ́n máa tako ṣe Sunday Ìgbòho kí wọ́n máa gbógun ti Yorùbá Nation gbogbo yín ò ní kú síbi táṣọ yín wà ṣé ń gbọ́ nǹkan tó wí ó ní òun parí ìjà ni wọ́n dẹ̀ pé àwọn àgbàgbà ẹ̀sìn wọ́n parí ìjà fún òun àti Saheed Shittu wọ́n ní kó má jà mọ́ kó má bà ẹ̀sìn jẹ́ wọ́n ti ń dojú ti ẹ̀sìn
òkè ó wá wò wípé kí lòun tún lè ṣe o, ibo lọ̀rọ̀ kù sí tóun ti lè sọ o, kò sọ̀rọ̀ mọ́. Ṣé ti mọ̀kọ́ lọmọ pé tí ò bá ti jàjà ẹ̀sìn, tí ò bá Saheed Shittu jà, kò sí nǹkan kan mọ́, kò sí nǹkan kan mọ́, kò jàjà union mọ́ báyìí sì kò rí nǹkan kan mọ́, ojú ẹ̀ ti já ń bẹ̀. Ó wá wò wípé ibo ló tún kù tóun tún ti lè rí, tóun ti lè wà relevant. Chief Igboho àti Yorùbá Nation ló kúkú. Ẹ̀yin ọmọ Yorùbá Nation, gbogbo àwa ọmọ Yorùbá Nation pátápátá, gbogbo wa ta ní ìfẹ́ Ìgbòho, Chief Sunday Ìgbòho, tá mọ̀ wípé akíkanjú ọmọ ni, ó sì dúró tán lótìtọ́ àti lódodo, kò sì sá sí ẹ̀yìn kankan báyìí. Kò jà fún ara ẹ̀, kò jà fún family, kò jà fún ìyàwó, kò jà fún ọmọ, ó ń jà fún gbogbo ilẹ̀ Yorùbá, ìran Yorùbá, both home and abroad. Tó bá wá nífẹ̀ẹ́ wọn, jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀. Ṣé o rò wípé àsìkò ti tó fún Ọ̀kanlọ́mọ lórí ọ̀rọ̀ Yorùbá Nation àti Chief Sunday Adéyẹmọ? Àfi tó bá jẹ́ àbòsí lókù tá ń ṣe. 80% àwọn tó wà nínú Yorùbá Nation tẹ́lẹ̀, àwọn ni wọ́n wà lórí àwọn pages àwọn ẹlẹ́bọ tí wọ́n attack Mùsùlùmí. Ṣẹ́jẹ̀ mọ̀ pé àwa ti mọ̀ tẹ́lẹ̀ wípé àwọn gbogbo wà behind Yorùbá Nation, làwa fi dúró pé Yorùbá Nation ò ní work nígbà náà lọ́hùn. Tí Yorùbá Nation bá máa work, kò ń ṣe bí ọ̀nà tẹ́yìn gbé gbà yẹn. Torí pé a mọ̀ pé Yorùbá Nation tẹ́ gbé wá gbà yẹn, ẹ̀sìn lẹ́fẹ́ wá attack. Ta ni ẹni náà tó lè pe Ọ̀kanlọ́mọ kó bá sọ ìjìnlẹ̀ ọ̀rọ̀? Ojú gbà mí tì fún ẹ Ọ̀kanlọ́mọ. Láti iye ọdún tó ti ń ṣe ṣó tí gbogbo wa ti ń kọlura wa online, ṣó orí ṣó tó ṣe yìí, òun ló wá fi finish ara ẹ pátápátá lọ́dọ̀ mi. Ojú gbà mí tì fún ẹ, wo ọ̀rọ̀ tí wọ́n sọ nígboro ẹnu ẹ, ìwọ náà sọ sọ́wọ́ báyìí kò fi ràn mú, ṣé kò rùn? Yorùbá Nation, wọ́n fẹ́ wá jàjà ẹ̀sìn, wọ́n fẹ́ wá gbógun ti ẹ̀sìn, ni ẹ̀yin ṣe gbógun ti Yorùbá Nation. Ní ọ̀nà wo ni Yorùbá Nation ṣe gbógun ti ẹ̀sìn? Ọ̀nà wo ni Yorùbá Nation ṣe gbógun ti ẹ̀sìn tí ò kì í ṣe ẹ̀yin Ọ̀kanlọ́mọ àǹkó Ògo Ìlọrin, àwọn Alfulani gbogbo yín lẹ ń gbógun ti ẹ̀sìn fúnra lára yín? Ẹ bá mi bèrè lọ́wọ́ Ọ̀kanlọ́mọ. Bí gbogbo yín Ògo Ìlọrin àtẹ̀yin àfà, ẹ̀yin Sheikh Akéwùgbà Gold ní, Ọ̀kanlọ́mọ ní, Kaola ní, name it, Saheed Shittu, gbogbo yín bẹ́ẹ̀ ṣe bá yé ẹ̀sìn Mùsùlùmí jẹ́ sí online torí àǹfààní titi yín. Tẹ́ ẹ fi ẹ̀sìn Mùsùlùmí tẹ́ ẹ fi ṣe ẹ̀sìn, tí ẹ bojú ẹ̀sìn Mùsùlùmí tó bá níta ló bá jẹ́ ẹ̀yin ni. Ẹ̀yin lẹ bẹ̀sìn jẹ́. Ibi tí Yorùbá Nation ti padà sí ń ta sí yín ni wípé nígbà tẹ́ sọ tí àwọn mufti onílala lẹ́nu tó ń sọ wípé kí àwọn Mùsùlùmí kan má dá sí Yorùbá Nation o, wípé ẹbọ náà fẹ́ máa ṣe ń bẹ̀, wípé tó bá gba Yorùbá Nation wọn ò ní jẹ́ kí wọ́n practice Mùsùlùmí. Ìwọ tí o ní etí tó gbọ́ yẹn, ṣé kò rùn létí ẹ̀? Ẹjọ́ nínú Yorùbá land tá a wà, ṣé wọn máa ṣe Mùsùlùmí, ẹ̀sìn àbáláyé àti Kìrìsìtẹ́nì? Nínú ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tí mo kà yìí, ẹ̀sìn èwo gangan mi ìfẹ́ ká fi àbòsí sọ̀rọ̀ yìí, torí èmi ò like àbòsí, mo dẹ̀ mọ̀ pé nǹkan tí èèyàn ọmọ Yorùbá like jù nìyẹn. Tó o bá wá fẹ́, ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ nǹkan tó ń pè tí bá sọ pé àbòsí, ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ nǹkan tó fi máa mọ̀ àbòsí rẹ̀, ìtumọ̀ àbòsí rẹ̀ tèmi máa ń sọ. Inú àlàyé kékeré tí mò ń ṣe fún ẹ, tí ìwọ náà wọ́n bá nǹkan tó rí tó mọ̀ ní online, nínú ẹ̀sìn àbáláyé, ẹ̀sìn Kìrìsìtẹ́nì àti ìṣẹ̀ṣe, àwọn ẹlẹ́sìn wo nínú ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ló ń gbógun ti ẹ̀sìn nílẹ̀ Yorùbá? Èwo nínú ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta òun ló ń condemn àwọn ẹ̀sìn tó kù? Èwo nínú ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta, ọ̀rọ̀ ilé mi ò wá láti attack ẹ̀sìn kankan, ṣùgbọ́n based on nǹkan t'Ọ̀kanlọ́mọ sọ, àlàyé ọ̀rọ̀ ni mò ń ṣe. O lè jẹ́ ẹ̀sìn Mùsùlùmí, o lè jẹ́ Kìrìsìtẹ́nì, o lè jẹ́ ẹlẹ́sìn àbáláyé. Má ṣe àbòsí. Kọ síbi comment section àwọn ẹlẹ́sìn wo ló fẹ́ dá ìjà ẹ̀sìn sílẹ̀ tí ìwà àtẹ̀mímọ̀ ti date nílẹ̀ Yorùbá. Yorùbá Nation àwa sọ wípé a ò gbà àjàjà ẹ̀sìn. Ẹ̀yin Mùsùlùmí pé àwọn oníṣẹ̀ṣe ní ẹlẹ́bọ, ibi tí àwa Yorùbá Nation ta ti kọ́ mi rè o. Kẹ́ wá máa gbọ́ bí Ọ̀kanlọ́mọ ṣe rò wípé ó mọ̀rọ̀ sọ. Kí gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ yín kó rántí ẹni tó mọ̀ sọ. Tí wọ́n bá mọ̀ sọ, àwọn kan mọ̀ gbọ́, àwọn kan sì mọ̀ wí. Ní ìgbà tí ẹ wá ń pariwo, tẹ́ bẹ̀rẹ̀ sí ní gbógun ti Yorùbá Nation wípé irọ́,
wọ́n fẹ́ máa ṣẹbọ ni tó bá ti gba Yorùbá nation ṣe bí èdè tẹ́ pè jáde láti fi confuse àwọn dìdìrìn tán dára wọn ní tán lè dọ́pọ̀lọ́rọ̀ nínú ẹ̀sìn Islam tó fi bìlífù yín nìyẹn. Gbogbo yín tẹ́ bìlífù wọn nígbà náà ṣé ẹ ti padà ń gbọ́ àṣírí nísìn ṣé wọ́n ti padà ń ṣàṣírí fún yín. Àwa sọ fún yín wípé irọ́ ni wọ́n ń pa. Nǹkan tó bá mú wa tí ilẹ̀ Yorùbá gba ẹ̀sìn àjèjì, ẹ̀sìn Kristẹni àtẹ̀sìn Mùsùlùmí láàyè, tí gbogbo wa jọ ń fẹ́ra wa tá ń kọ́ ọmọlùbọ́, tó bá ń ṣe iléyá tájọ ń ṣe, tá ń ṣe Christmas tájọ ń ṣe, tó bá ń ṣe ọdún eégún ní àwọn eré àbòmí tí wọ́n ṣe ọdún Ọ̀ṣun Òṣogbo, gbogbo wa jọ ń ṣe. À ń fẹ́ra wa láya, à ń bímọ fúnra wa, à ń bára wa ṣe, ọmọ ìyá kan náà ni wá. Ẹ̀sìn wo ló sọ wípé àwọn ò kì í ṣe ọmọ ìyá kankan? Bọ́mọ Yorùbá àwọn kò bọ́mọ Yorùbá ṣe ọmọ ìyá, yàtọ̀ fún ẹlẹ́sìn àwọn nìkan lọmọ ìyá àwọn. Ẹ̀sìn wo ló ti jáde? Kó lè má mọ̀ títọ́ ni, kó lè má mọ̀ wípé ọ̀kan lọ́mọ ó ti ṣègbé. O ò tí ì mọ repercussion kan tó ò ṣe nísìn. Ọjọ́ iwájú ló ń dúró dè. You will see. O ò lè escape ẹ̀. Wàá jẹ páànù ìyà fún nǹkan tó ṣe. Gbogbo yín tẹ́ ṣe kinní yẹn. Ṣé ọ̀rọ̀ mi yé yín? Ṣé ọ̀rọ̀ mi yé yín? Àwa wá dúró tán wípé irọ́ àní gbà kó ṣe kíni? Kí ẹ dá ẹ̀sìn títí yín kẹ́ máa fi ẹ̀sìn títí yín kẹ́ máa fi ní ẹlòmíì lára. Ẹ condemn oníṣẹ̀ṣe. Àwa wá sọ fún yín wípé gbogbo ẹ̀sìn làwa ń ṣe nínú Yorùbá nation. Yorùbá nation ò jàjà ẹ̀sìn. Ohun táwa sọ, èmi ò mọ̀ tẹlòmíì speaker mi, ṣùgbọ́n lọ́dọ̀ ti tèmi tó o bá wo show ti tèmi, ohun tèmi ń pariwo nìyẹn. Inú ẹ̀sìn ọ̀kọ̀lọmọ nǹkan tí kò wá yé yín àti àwọn afọ́jú tó ń tẹ̀lé ẹ, tó ń believe ọ̀rọ̀ ẹnu ẹ, tó ń jọmọ Yorùbá. Ẹdìyẹ wọn tó ń yàgbẹ́ sísàsùn ni wọ́n lọ̀rọ̀ wọn àtiwọ́ náà. Àti sùn ara yín ò lè ń bàjẹ́ kò yé yín ni. Nígbà tó bá yá tójú yín bá já, ẹ mọ̀ wípé ẹ̀sìn ò ní nǹkan kan ṣe pẹ̀lú ìtẹ̀síwájú ìran ẹni. Ọ̀run yín òun lè ń tàpá sí tẹ́ ẹ bá mọ̀. Kẹ́ ẹ tó mọ ẹ̀sìn nínú ayé, ẹ ti kọ́kọ́ mọ ilẹ̀ Yorùbá. Ibo ni Yorùbá nation ti sọ wípé ẹlẹ́bọ nìkan la ó máa ṣe? Nínú Yorùbá nation ìwọ tó bá wà ńbẹ̀ jẹ́ ní ulí tó o mọ̀ tí ò kàn ṣe pé àfẹnujẹ́ àbí ò kàn mọ̀ nǹkan tó ń ṣe. A ní Christian wings. Wá wo àwọn bishops. Nítorí irú ẹ̀yin báyìí la ṣe ń gbé àwọn bàbá yẹn jáde. Àwọn ìyáláyà wa nínú ẹ̀sìn Kristẹni, àwọn èèyàn wa nínú ẹ̀sìn Kristẹni, wọ́n pọ̀. Wọ́n ti pọ̀ jù. Deaconess wà ńbẹ̀. Daddy jí ọmọ mi jí ó wà ńbẹ̀. Bishop wà ńbẹ̀. Wọ́n pọ̀ bàjẹ́. Both home and abroad. Bóyá kò yé yín. Ìwọ̀nba nǹkan kékeré lẹ rí online. Ìgbà tá dé ti rí wípé online yẹn lẹ ti máa mú gbogbo information tẹ́ fi ń attack. Ìdí nìyẹn somebody like me tẹ́mi ò sọ nípa many things tó ṣẹlẹ̀ nínú movement síta. Mi ì mọ̀ tẹ́lòmí. Ṣé o wá rí ẹ̀sìn Mùsùlùmí tẹ́ sọ wípé torí a fẹ́ gbógun ti ẹ̀sìn Mùsùlùmí, òun la ṣe pé Yorùbá nation. Ẹ̀yin náà ẹ máa gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹ̀yẹ. Ṣọ́rọ̀ yẹn make sense létí ẹ̀ ìwọ gan tó jẹ́ Mùsùlùmí. Ìjọ ọmọye Mùsùlùmí tó wà nínú movement, a ní Muslim wings. A ní chief imam. Kì í ṣe chief imam nìkan ti lọ́rin tí gbogbo wa jọ mọ̀ o. Àìmọye chief imam, àìmọye sheikh, àìmọye àfáà nínú movement. Ọ̀tẹ̀ ògbé débì kan o, ọ̀tẹ̀ ọ̀kan lọ́mọ. Ìlara ògbé débì kan o, àwẹ̀. Kúkú gbárùkù tọmọ lógo. Kógó bá lè ran ògo lọ́wọ́, mo ṣe kìlọ̀ o. Ọ̀tẹ̀ ló ń ṣe yín. Ṣé ti rí nǹkan tó ń pè lọ́tẹ̀? Ọ̀tẹ̀ máa ń tẹni rì ní ọ̀kọ̀lọ́mọ tó bá jẹ́ wípé Yorùbá nation ó jẹ̀bi ẹ, wàá mú jẹ. Ṣùgbọ́n tí Yorùbá nation ò bá jẹ̀bi ẹ, Yorùbá nation kò kìí ṣe àwa, kò ń ṣe èmi, kò ń ṣe Ìgbòho, kò ń ṣe bàbá Akíntóyè, kò ń ṣe gbogbo wa tá ń campaign. Awareness là ṣe gẹ́gẹ́ bí ọmọ ìran Yorùbá. Yorùbá nation kò ń ṣe àwa. Yorùbá nation means Yorùbá land. Kó lè mọ nǹkan tó gbógun tì. Ilẹ̀ baba ńlẹ̀ baba ńlá baba wa, òun ló gbógun tì. Àwa kọ́ Ṣífì Ìgbòho tó ń fi kanra mọ́, Ṣífì Ìgbòho ìkanra àti ìbínú, ìlara, ìbàlórúkọ jẹ́ tó ní sí Ìgbòho. Ó wà lára nǹkan tó ṣe gbógun ti Yorùbá nation. Kì í ṣe torí ẹ̀sìn àwáwí ló ń wí.
àwa mọ gbogbo ìyẹn. Ó ní nítorí ṣe Sunday Igboho dá sí ọ̀rọ̀ ẹ̀sìn ní àwọn ọdún kan báyìí ó ń support Saheed Shittu òun ló ṣe dìde tó múra ní tìkẹ́ńkẹ́ń gbogbo eléyìí tó wá sọ yìí lótìtọ́ àti lódodo ńgbà tí ọ̀rọ̀ bàbá Tinubu ṣẹlẹ̀ tí wọ́n wá pè é ó wá kúkú wò pé yes bàbá ńlá opportunity ni but nítorí Igboho ló ṣe gbógun ti ẹ̀sìn ló ṣe gbógun ti Yorùbá nation sorry ó rò pé àmọ́ bó ṣe ń lọ bó ṣe fẹ́ rúlà ọ̀tẹ̀ àtẹ̀ẹ̀rì ó gbógun ti ilẹ̀ Yorùbá mo pè ọ́ gbogbo ibikíbi tó bá wà kó dìde kó jẹ́ mi ní hòhò gbogbo àwọn tó gbógun ti ìwọ ilẹ̀ Yorùbá tó jẹ́ kó gbérí tó fi ara ní ìwọ ilẹ̀ Yorùbá bá mi fara ni wọ́n ní kíákíá má jẹ́ kán jẹ́ èèyàn mọ́ láyé ṣẹ́yìn gbọ́. ṣẹ́yìn gbọ́ ó ní ọ̀rọ̀ ìjọba kọ́kọ́ ló ń dùn wá ẹ̀sìn mùsùlùmí náà fẹ́ attack bá mi bèrè lọ́wọ́ wọn. ọ̀kan lọmọ kó lè mọ̀ wípé òun jàjẹ̀bi ilẹ̀ Yorùbá bínú sí ẹ ṣebí ẹ̀sìn tó ń sọ wípé à ń jà à ń gbógun tì kí ló rí lọ́wọ́ mi Quran ó rí Quran ló rí lọ́wọ́ mi kó lè mọ̀ wípé mi ò ń ṣe mi ìtàpá sí ẹ̀sìn kankan ṣùgbọ́n lọ́dọ̀ ti tèmi ohun tèmi ń sọ ni wípé ní ilẹ̀ Yorùbá kí oníkálukú ṣẹ̀sìn ẹ̀ ní ìrọ̀rùn kí ẹ̀sìn kan kó má gbógun ti ẹ̀sìn kan mùsùlùmí ò lè lé ẹ̀sìn ìṣẹ̀ṣẹ̀ wọlẹ̀ láyé ẹ̀ lè lé nílẹ̀ Yorùbá ẹ bá pè wọ́n lẹ́lẹ́bọ jù bẹ́ẹ̀ lọ ṣótiri Quran kọ́ lórí ṣótiri Quran rèé ní sáìdì bíi English ẹ̀ rèé Quran rèé English rèé Quran rèé English ni ṣótiri mo ń sọ wo kò rí dáadáa ó ṣàdá Quran mọ́ Arabic sorry Quran lélẹ̀ ó ṣàrí Arabic rèé English ẹ̀ lélẹ̀ Arabic rèé English lélẹ̀ wọ́n tún translate ẹ̀ síbẹ̀ fún mi. I am a Christian. Mi ò tàpá sẹ́sìn kankan, mi ò sì ní rí ẹ̀sìn kankan fín. Torí oníkálùkù ló ní right tiẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ bá ń gbọ́ nǹkan tọ́kàn lọ́mọ sọ irọ́ ni, àwáwí lásán ni. Yorùbá ní ṣe òjàjẹ ẹ̀sìn, kò gbógun ti ẹ̀sìn kankan. Tí wọ́n ń takò ẹ̀sìn wa yìí sìn, ẹ lọ wo ọ̀pọ̀lọpọ̀ wọn Yorùbá nation ni wọ́n. Ṣé àwọn ìjà Yorùbá nation ti tán lá, ó ti tán, ogun Yorùbá nation ti tán. Kódà ẹni tó jẹ́ olórí fún Yorùbá nation tí gbogbo wa mọ̀. Òun náà ti di ọmọ ìjọba, àwọn náà ti di ọmọ ìjọba. Wọ́n ti di ọmọ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àti tẹ́yìn tó kù bá mọ́ lókù. Ẹ jẹ́ bá mi mú ti o, Mr. TJ Baba. Ẹ bá mú ti. Àwọn náà ti di ọmọ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Torí pé tí wọ́n bá di ọmọ aṣíwájú Bọ́lá ìjọba kan ló bá wọn fa wàhálà tó fi kúrò nínú òòlù. Ìjọba di ọmọ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ni. Ẹ mọ̀ ti pé ìjọba kan ló bá wọn fa wàhálà tó fi kúrò nínú òòlù. Ìjọba kan lẹ̀ lóde tó ní kó padà sínú òòlù tó fi di ẹni tó ń lọ tó ń bọ̀. So that eléyìí nǹkan tí ò lè rí ẹ̀yìn ni pé behind the scene ni. TJ Baba ẹ bá mi mute. Ìwọ tó bá gbọ́ ọ̀rọ̀ tó sọ ńbẹ̀ wàá mọ̀ wípé Ìgbòho ni ó ṣe kúkú lánú kó dárúkọ ẹ̀ tó bá bí ìyá ẹ̀ re tó bá bí ẹ̀ re gírígírígírígì wọ́n bá bí ẹ̀ re wá lọ bá wọn wá ikú ayọjú ọ̀tún àkàlà ayọjú òsì ẹ̀ Ìgbòho ló ń bá wí o ó ní àlára olórí tí wọ́n mọ̀ ìyẹn sì fi Ìgbòho ipe tí wọ́n mọ̀ pé ìjọba kan ló bá wọn fa wàhálà tó lé wọn kúrò Nàìjíríà ìjọba yẹn kúrò ìjọba bàbá Tinubu wọlé wọ́n wá rí sí Sunday Igboho tó ń fò lọ báyìí tó ń fò lọ bí ẹyẹ ó fò lọ káàkiri àgbáyé
e dey pain you oh, e dey pain you, e dey pain you, e dey pain you, e dey pain them oh, e dey pain them, e dey pain them, e dey pain them, e dey pain you. Ó dẹ̀ máa dùn yín pa ni, ẹ máa sunkún kú ni. Assignment àṣírí burúkú, ẹ lè mọ gbogbo ọ̀rọ̀ tẹ́ rò pé Ìgbòho máa sọ síta kò sọ̀rọ̀ fún yín mọ́. No content again. Go and learn how to create content. Bí Ìgbòho ṣe ń lọ, ó máa ń lọ sí UK lẹ́nu ọjọ́ mẹ́ta. Ó ti kúrò Kútọ̀nù, ṣe bẹ́ẹ̀ sọ wípé kò lè kúrò Kútọ̀nù, Kútọ̀nù ló máa jẹrà sí. Ọlọ́run ò jọ yín. Àbí Ọ̀kanlọ́mọ ti gbàgbé pọ́kànlọ́mọ sọ pé ibi tó máa jẹrà kò sọ bẹ́ẹ̀ ńgbà tọ́rọ̀ yẹn ń gbóná tó sọ pé ibi tí ọ̀tá Ìgbòho máa jẹrà sí nìyẹn ní Kútọ̀nù, kò lè jáde ńbẹ̀. Not even in the 10 years. Wọ́n pọ̀ bẹ́ẹ̀ tí gbogbo wọn jọ ń sọ. Ṣùgbọ́n ká lè mọ̀ wípé Ọlọ́run ò jọ yín, òun rèé lè ní o. Kí lẹ fẹ́ kí Ìgbòho ṣe? Kí lẹ fẹ́ kó máa dí ẹ mọ́ ṣe? Kí lẹ fẹ́ kó ṣe? Ẹ wá ṣọ́ ayé ara yín mọ́. Ayé Ìgbòho ni gbogbo yín wá ń ṣọ́ láàárọ̀ lọ́sàn-án lálẹ́. So bó ṣe ń lọ tó ń fò káàkiri yẹn, ó ń dùn yín. Abalajọ tí ẹ ṣáà ń gbéṣẹ́ fún gbogbo àwọn speaker online ṣá, ẹ ṣáà ń wá ọ̀nà pé kí lẹ tún lè fi bà lórúkọ jẹ́. Kò tún ṣe wípé ó gbowó mọ́. Àwọn tẹ́ gbéṣẹ́ fún lánàá tó sunkún online. Ìgbòho gba 20 billion, Ìgbòho gba 300 billion, Ìgbòho ló gbowó lẹ́nu ọjọ́ mẹ́ta ìlà wà nínú gúrùpù. Ẹ má jẹ́ sọ̀rọ̀. Ẹ tún rí irọ́ yẹn pamọ́ mọ́. Ó gbowó, ó tún ti di. Ṣé ń gbọ́? Ó ní àfàwọn tẹ́ ẹ bá mọ̀. Gbogbo ẹ̀yin àlàyé yẹn mo fẹ́ wá ṣe fún yín. Ẹ̀yin tí ẹ dára yín ní. Tó jẹ́ pé irọ́ lẹ wálé ayé wá bìlífù kan sóòótọ́ náà fún yín alphabetically ẹ gbọ́ torí pé ọ̀tẹ̀ àtàbòsí ti bà ti yín jẹ́. Ṣé ń gbọ́? Ó ní ìjọba tó wà ńbẹ̀ bàbá Tinubu tí ò bá jẹ́ wípé òun àti Ìgbòho ti sọ̀rọ̀ behind the closed door. Ṣé mọ̀ pé wọ́n ti lọ gbéṣẹ́ kan fún speaker wèrè kan náà tóun lanu pàkà lọ́rọ̀ online tó ní tí ò bá jẹ́ wípé Ìgbòho wípé bàbá Tinubu ti pé ṣe Sunday wọ́n ti jókòó tó ti sọ wípé tó bá gbọ́ pa Yorùbá nation lẹ́nu ẹ̀ mọ́ nǹkan kan wọ́n ti gbowó fún wọ́n ti wọ́n ọ̀nà ẹ̀ wọ́n ti ṣe gbá wọ́n ti ṣàwó kó sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Jọ nítorí Ọlọ́run títí di bí mo ìṣe ń bá yín sọ̀rọ̀ yìí kẹ́ máa wo àwọn ọmọ àlè olóbùkún wọ̀nyí o, àwọn àtẹ́nu olè. Tẹ́ bá ti dárúkọ Ìgbòho wọ́n á tún fún yín lówó, owó ti kú wàsó. Bàbá Tinubu wọ́n free ṣe Sunday Ìgbòho, òun ni wọ́n jẹ́ kí Ìgbòho gbé nínú Nàìjíríà. Ọ̀dẹ̀ ni yín, òpònú ni yín, afọ́fùgbému ni yín, ọ̀bàyéjẹ́ ni yín, ayé tí yín ò dẹ̀ dá. Àmọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ tó pariwo kánú títí dè ní eléni láti jọ́ tó ti ń lanu tó ti kúrú tó ti ń ga. Wọ́n pariwo kánú títí tí wọ́n gbowó lórí kánú kò sórí kankan. Ṣùgbọ́n iṣẹ́ làwa Yorùbá nation ṣe. Iṣẹ́ la ṣe, apariwo Ìgbòho adúró tí dè ní eléni ọmọlọ́mọ. Expect bó ṣe rìnrìn àjò ayé ẹ̀. Bí ìrìn àjò yẹn ṣe lọ ó ní yín lára kò yé yín ẹ ṣàfẹ́ mọ́ irọ́ ni ẹ̀ lè mọ́ assignment. Bàbá Tinubu ti free ṣe Sunday Ìgbòho ní kó má ṣe Yorùbá nation mọ́. Òun ní Ìgbòho náà jẹ́ kó máa wọnú Nàìjíríà bó ṣe wù kó ṣe bó ṣe ṣe. Òun ní bàbá Tinubu ò jẹ́ kí Ìgbòho kó jókòó sínú Nàìjíríà kó máa ṣe business ẹ̀ tí wọ́n ti gbogbo iléeṣẹ́ tí wọ́n ti pa tó sí ilé ẹ̀ pa. Tí wọ́n mú gbogbo àkáǹtì ẹ̀ tí déètì tí wọ́n sí tán free sí ẹ̀ pa. Ẹ̀yin kan wá tẹnu bọlẹ̀ lẹ́yìn wípé ẹ má dá lóhùn iye bàbá Tinubu tí wọ́n ti open account ẹ̀ fún wọ́n ti kówó fún ni tí ò bá jẹ́ bèbó ló ti rówó tó ná. Ẹ ṣàfẹ́ kó máa sunkún kó máa ṣọ̀fọ̀. Ẹ fẹ́ ká máa wá sí online ká wá máa tọrọ kó gbégbá bára ká máa tọrọ 30 naira 5 naira fún again àbí Ọlọ́run ò ṣe bẹ́ẹ̀. Àwọn ènìyàn Bíbélì ní bí ènìyàn ẹlẹ́ran ara bá kọ̀ láti ṣèfẹ́ òun Olóhun á gbé òkúta dìde. Ìwọ̀nba àwọn tí wọ́n dìde ìrànlọ́wọ́ tó tó àsìkò kan tán tí wọ́n ya wèrè kalẹ̀ tán sínwín dànù. Tí wọ́n dèrò wípé ó ti tán fún wọn nìyẹn, Ọlọ́run tún fi ọ̀rọ̀ ayé ọmọ Adéyẹmọ ó tún fún rí wọn lójú. Ó tún gbé ẹlòmíràn, wọ́n gbé àwọn mìíràn dìde. Ọlọ́run sì ń rìnrìn àjò ayé ẹ̀. Rí kó wà kísà bó ti ń lọ Áfíríkà, bó ti ń tọ̀ gbogbo Áfíríkà, neighboring Áfíríkà, bẹ́ẹ̀ ló ń tọ̀ Europe. Láìpẹ́ òṣàyè lọ US o. Kó ẹ lè mọ ẹkún tẹ́ fẹ́ sùn o. Ṣé ti rí pé bí bàbá ṣe ń lọ káàkiri yẹn ó padà ń dùn wọ́n. E dey pain you o, e dey pain you, e dey pain you, e dey pain you. Ṣé bẹ́ẹ̀ yìí rò pé ti rìnrìn yẹn pa síbẹ̀.
ẹ̀yin mùsùlùmí ṣe bẹ́ẹ̀ rò pé ẹ ní ẹsẹ̀ gan ẹ unite àbí ẹ rò pé ti ṣiṣẹ́ yẹn pa síbẹ̀ pé ibi tó máa jẹrà sí nìyẹn ní Kútọ́nù ṣùgbọ́n ká lè mọ̀ wípé Ọlọ́run ò jọ yín sẹ́ ẹ̀yin tí oníṣẹ̀ṣe àwọn ti OPC ẹ̀yin rò pé ti ṣiṣẹ́ yẹn ti tẹ̀ pa síbẹ̀ wípé kò sí bó ṣe máa jáde not even in the 10 years in the next 10 years ní Ìgbòho máa gba freedom ṣùgbọ́n ó jájú gbogbo yín lójú kò yé yín nítorí pé ogun ayé àti tọ̀run wọ́n parapọ̀ wọ́n dúró tì í àwọn abiyamọ ayé àti tọ̀run wọ́n parapọ̀ wọ́n dúró tì í a dúró tì í ọmọ ọgbà ni kò ṣíṣú yọ tẹ́ bá máa kú ni kẹ́ lọ kú orí tí Ìgbòho mú wá sálé ayé wá òun kọ́ lẹ mú wálé ayé ẹ gbà fọ́gà yín ọkàn lọmọ yé sunkún Ìgbòho kiri tí Tinubu bá jẹ́ wípé tó bá lọ́pọlọ tó ń rò ní ìgbà tí Tinubu tí bá ṣe sọ̀rọ̀ yìí Buhari kò free Ìgbòho òkè tí Tinubu bá free Ìgbòho ni ẹni kí wọ́n gbé sí pépà ẹni kí wọ́n gbé sí pépà ẹni kí bàbá Tinubu kí wọ́n free ẹ̀ṣẹ́ mọ́yé àwọn àgbààgbà tó ti lọ bá bàbá Tinubu lórí ọ̀rọ̀ Chief Sunday Igboho Tinubu kàn Tinubu bá ṣe sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ bàbá Tinubu wà ní London wọ́n wà ní UK Chief Sunday Igboho wọ́n lọ sí UK at the same time ní weekend bàbá Tinubu wà ńbẹ̀ kí ló fẹ́ lọ ṣe ó fẹ́ lead rally ní UK bàbá Tinubu dẹ̀ wà ńbẹ̀ kí wá ní wèrè orí burúkú tẹ̀ ń bá kiri kí lẹ́jọ́ ó fò mo ti sọ bí bàbá ṣe ń lọ káàkiri tó ń fò lọ fò bọ̀ yẹn mo mọ̀ pé ìdè enter your eyes ìwọ gan tó ló ní freedom o bí ìyá ẹ̀ rè kó fò bí Ìgbòho ṣe fò ìwọ̀nba ilé ìtẹ́rí lẹ rí o ṣe fẹ́ ká máa gbé jáde bí wọ́n ṣe ń lọ káàkiri ni Ìgbòho dé tán gbogbo neighboring Africa àwọn African neighboring country gbogbo ẹ̀ ló ń lọ tó bá ti kúrò ní UK ṣàmì òṣà Amẹ́ríkà ìyá tó bá kúrò l'Amẹ́ríkà àwọn tí Asia wọ́n ti ṣe on prepare lọ́wọ́ tí mọ̀ kankan lòmí inú yín máa gbaná jẹ lọ hug transformer ìmí máa bẹ́ sódò. Lápá tí wọ́n ojú yín gbogbo páńpẹ́tẹ́ dé sílẹ̀ fọmọdé yẹmọ kò sí kankan tó mu. Kí ló fa ẹkún? Ẹ wá gbọ́ ó ní àwọn ti rí wípé kò dá sí Yorùbá nation mọ́ wọn kò sí Yorùbá nation mọ́ Yorùbá nation ò ṣiṣẹ́ mọ́ kò ṣe kinní kan ọ̀dẹ̀ ní ọ̀kan lọ́mọ lọ sí orí Google kó lọ type tó bá lè rí type movement wá dash fi dash sí láàrin kó wá kọ síwájú ẹ̀ meaning Google àbá ìgbéjáde ṣó mọ̀ túmọ̀ movement nǹkan tó ń lọ tí ò stop that is Yorùbá nation. It is called it's a movement. Yorùbá nation is a movement. Ọ̀pọ̀lọpọ̀ movement ni kò lè kú gbogbo ẹ̀yin lílẹ̀ Yorùbá nation ti lílẹ̀ kò ti kú kò sẹ́nibọ̀dì tó ń gbọmọ́ kò sẹ́ni tó ń wò mọ́ dídìrín ni yín gbogbo nǹkan nílé ayé sísìn by sísìn ni àsìkò ní gbogbo nǹkan tó bá tútú àsìkò kan gbogbo ẹ̀ á tún dìde again àsìkò táwa yìí we are doing paperwork ariwo ò dẹ̀ ṣe ní online gbogbo everything tí à ń ṣe it is not about ariwo nìkan a ti pariwo awareness everybody ti gbọ́ ìwé ẹ̀yin náà gan ti gbọ́ nípa Yorùbá nation ipò exist is a movement kò kú àwọn sìkò tá a wà yìí theory là ń ṣe tó bá yá ẹ tún rí another style ẹ tún rí another tẹ̀ta tó máa gbé jáde ẹ lọ mú mi sí ẹ jẹ́ lọ wáṣẹ́ ṣe ẹ lọ yí owó bí àrùn ti yí kẹ́ lọ wá content create ọkọ lọmọ bóyá kó bọ́ síta kó máa ṣe wá síbi tí Akéwùgbà góòdì ẹ̀yin alábòsí mùsùlùmí ilẹ̀ Yorùbá àbòsí bá ti yín jẹ́ ẹkún Yorùbá nation ló sì máa pa gbogbo yín ẹ fẹ́ ẹkọ̀ Ìgbòho ti ṣe iná Ọlọ́run ti gbé gajò yẹn lọ bẹ́ẹ̀ ṣe ń gbìyànjú àti gbé wálẹ̀ lọ́run gbé gajò yẹn lọ bí bàbá ní bàbá ṣe wọ Jámánì ní ẹni tó ti ní Ìgbòho Kútọ́nù Ọlọ́run wá sọ di Ìgbòho international ó ṣàmì gbogbogbò bàbá gan pariwo nínú kinní lọ́jọ́ yẹn pé mo ti di Ìgbòho mo ti kúrò ní Ìgbòho Kútọ́nù mo ti di Ìgbòho international àwọn alásọkójẹ àwọn ọmọ àlè tán ọgbọ́n Yorùbá àwọn alásọkójẹ àwọn tó yẹ kó jẹ́ wípé ibi tí gbogbo èèyàn bá dúró sí kọ́ kẹ̀yìn síbẹ̀ kán lọ sápamọ́ sápamọ́ irú yín lẹ máa lẹ́nu ọ̀rẹ́ tún bọ́ síta wá sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ táwọn èèyàn ń wò yín láwò sunkún ẹ̀ wọra yín láwò rẹ́rìn ẹ̀yin táyé yín ti jóná ẹ̀yin tẹ́ ẹ̀ ní kọ̀rọ̀ rẹ nílẹ̀ Yorùbá the same ọ̀kan lọmọ tó bá yé Alájà Kaola jẹ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí
tó mọ̀rọ̀ kan tí wọn kì í sọ ìwọ dẹ̀ sọ̀rọ̀ olóòna ọláyálé ọlọ́mọ obìnrin ṣé gbogbo nǹkan tójú ẹ bá rí lo gbúdọ̀ sọ ni ṣé wọ́n wà lára ọkùnrin ṣá kí wọ́n bọ́ síta kó máa sọ pé kálá àtàpàkọ ọmọ ọdún 9 ó wá rọ láì bí àyè ó wá lọ ṣe kinní kan máa gbọ́ ọ̀rọ̀ rúnrún must you talk must you nítorí kò sí content mọ́ ẹ ṣàfẹ́ wà relevant torí kó ṣàti máa praise yín Sàmósàngúdù ẹ pẹ̀lẹ́ kán ti máa hail yín bẹ́ẹ̀ kẹ́ máa rí pé ẹ o 1 million ti wò yín o kinní kan o my dear gbogbo rubbish yẹn kò ṣe gbogbo èèyàn lókè ẹ̀ ṣùgbọ́n ṣe orí ọ̀rọ̀ Yorùbá Nation tó fẹ́ gbẹ̀nulé àti Ìgbòho lórí eléyìí torí àwa ti mọ̀ pé tó ti sọ ó fẹ́ náà ara ẹ̀ sọ pé tó bá ti kú wàsó táyé ẹ̀ bá ti bàjẹ́ Yorùbá Nation àti Ìgbòho ló kù ṣé ó wá rí this time around ó máa gbóná fún ẹ gan ni ó máa gbóná fún ẹ tó bá yí owó BRT ẹ wá sínú Yorùbá Nation orí máa tàyà ẹ gan ni ṣorí gbogbo àwọn tó súnmọ́ ẹ okay MC you are welcome on board again gbogbo àwọn iṣẹ́ tó ti wà ńlẹ̀ táwọn tó gbéṣẹ́ fún tó gbé sílẹ̀ gan tó ti bínú pé dára ò dá sí wọn ó dẹ̀ pásìkò ti tó MC you are welcome again jàre Olúlu of àná Olúlu àná MC orí ata ẹ kí ni mo wí fún ẹ orí máa tàyà ẹ gan tí ò bá pé olórí burúkú ọmọ wèrè yìí tó fi sábẹ́ tó bá sọ wípé Yorùbá Nation àti Ìgbòho lòún fẹ́ wá kàn fún kì í ṣòó nìkan la máa kàn fún MC wá jẹ ṣégeyà fídíò yẹn ti gùn jù mo fẹ́ kó bá mi share fídíò yìí ẹ bá mi share kó kàn lára gbogbo ọmọ Yorùbá Nation ẹ jẹ́ ká get ready this time around anybody tó bá rìn rẹ́gbẹ̀rẹ́gbẹ́ tó ṣe bí olórí burúkú wá ìsìn iná máa kọ́ fún yín padà lẹ́ máa sọ pé wọ́n rí kankan ṣe mọ́ ìjà lókù tó ń jà jẹ́jẹ́ wa ládẹ máa jókòó tẹ́ ẹ máa forí jáde agbó tẹ́ ẹ máa ṣèmọ̀ tán ẹ wá lè mọ̀ ṣe yín jẹ́jẹ́ wa la máa ń jókòó ẹ̀yin lẹ́ máa sòkò sórùlé ẹ fẹ́ gbóhùn onílé tàbá wá sọ wípé ta ló sòkò sórùlé ẹ níwọ̀n mọ̀ jù yẹn lọ sórí yín burú ni ṣòro owó tó ló fẹ́ gbà yẹn this time around wọn ò máa dìbò mọ́ ó lè rí ṣíngbà ìgbà sísí ò lè rí gbà ọdẹ ni ẹ wàá pariwo ẹ̀mí ẹ̀ á fẹ́ pin alátarodo òfò ẹgbẹ́ ẹ̀ ń ṣí mansion Saheed Shittu ń ṣí mansion ó ń ṣí mosque ó ń ṣí school olóbùkú ló ń ṣí búùtù ó ń ṣí atarodo ó ní nǹkan tóun jẹ tóun àṣìfù láyé òun ò lè aláìmọ̀ tó kù náà rọ̀ ọ̀dẹ̀ ẹlẹ́sìn òfò ẹ̀yin lẹ́bẹ̀ẹ́sì ara yín jẹ́ ẹ̀yin lè bó sí ibùdó ayé èsì jẹ́ èyàn á rí yín bẹ́ ṣe tú àṣírí ara yín bẹ́ ṣe yẹ̀yẹ́ ara yín ní online àwa lẹ́sìn yẹn ò fẹ́ gbé sórí ṣé àrí yín ní lẹ́nu ọjọ́ mẹ́ta àti wà àti Akéwùgbà Gold àti Kaola àti gbogbo yín bẹ́ ṣe ṣe rádaràdà ní online ṣé ẹ̀yin bùkún ẹ̀sìn yín nìyẹn ẹ promote ẹ̀sìn yín nìyẹn àbẹ́ fi ń ṣẹ̀sìn ẹ fi ẹ̀sìn yín ẹ fi ń ṣẹ̀sìn fúnra lára yín ẹ wá fẹ́ sásá bẹ́ Yorùbá Nation ká yẹ gbogbo yín má gbàgbé láti bá mi drop comment sábẹ́ fídíò yìí bá mi like this video má gbàgbé láti bá mi share.